mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lọ́tùnlọ́tùn pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun àti káàkiri orílẹ̀‐èdè àgbáláyé jójú tẹ́ fún wò wá ojú náà ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba adániwáyé orúkọ níròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ìròyìn fún ti àsìkò yìí náà là mú wá ẹ jẹ́ ká gbọ́ kókó tí ń bẹ nínú rẹ̀ náà ṣáájú ká tó máa pẹ̀kẹ́ lọ àwọn agbami ìròyìn náà. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti kéde bàbá ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá báyìí jákèjádò gbogbo ìpínlẹ̀ Èkìtì. ọ̀jọ̀gbọ́n ilé ìwé gíga ìpínlẹ̀ Enugu tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ti ṣe bẹ́ẹ̀ já àjàbọ́ kúrò lákàtà àwọn ajínigbé lẹ́yìn tí àwọn agbófinró ṣe ìkọlù sáwọn ajínigbé náà. ọwọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ti tẹ ọmọ 20 ọdún èyí tó ṣe bẹ́ẹ̀ pa ìyá ẹni ọdún márùndínláàádọ́rin nítorí 3,000 náírà. a ti gbé ẹjọ́ Ìgbòho lọ sí ilé ẹjọ́ lóòótọ́ ṣùgbọ́n a kò rí adájọ́ ní ilé ẹjọ́ o. Agbẹjọ́rò Gani Adams ló sọ èyí di mímọ̀. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kéde bàbá ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá káàkiri ìpínlẹ̀ Èkìtì náà. bàbá ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adéyẹmí Yísà Agboola tó ń gbé ní agbègbè Similoluwa ní Adó Èkìtì èyí tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Adó ó ní wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá báyìí gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì èyún Sunday Àbútù tó ṣe ó sọ dímọ̀ wípé ní ọjọ́ 18 inú oṣù tá a wà yìí ní nǹkan bí dédé agogo 1 ọ̀sán ó ní bàbá ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin náà ló jáde nílé tẹ́nikẹ́ni kò sì lè sọ ibi tó dorí kọ títí di àsìkò tá a fi ń kó ìròyìn jọ èyí ló sì wá fà á tí àwọn mọ̀lẹ́bí bàbá ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin náà tí wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí nínú èyí tí wọ́n ti kéde bàbá náà gẹ́gẹ́ bí ẹni tó ti sọnù léyìí tí wọ́n wá báyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì tó sì ti wá rọ gbogbo àwọn ènìyàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ dákun ẹ dábọ̀ ibikíbi tẹ bá ti kẹ́fìn bàbá ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin yìí ojúwe rẹ̀ pé ó mọ́ láwọ̀ níwọ̀nba bẹ́ẹ̀ ni ó ga níwọ̀nba bàtà ẹsẹ̀ 6 tó sì ń sọ èdè Yorùbá lẹ́nu dáadáa àti ẹ̀ka èdè ìpínlẹ̀ Èkìtì léyìí tó jágere lẹ́nu bàbá ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin náà ó sì wá rọ gbogbo ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà pé bẹ́ẹ̀ bá ti bá wa kẹ́fìn bàbá yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ pé iléeṣẹ́ ọlọ́pàá èyí tó bá wà lágbègbè yín gbogbo wa náà là ní sọ ẹbí àti ara wa nù. ọ̀jọ̀gbọ́n ilé ìwé gíga ní ìpínlẹ̀ Enugu èyí tí àwọn ajínigbé jí gbé ló ti ṣe bẹ́ẹ̀ já àjàbọ́ kúrò lákàtà àwọn ajínigbé báyìí lẹ́yìn tí àwọn agbófinró ṣe ìkọlù sí ibùba àwọn ajínigbé ọ̀hún. tí ẹ bá gbàgbé amúròyìn kan wá fún wa níbi ọjọ́ mélòó kan sẹ́yìn nínú ètò àtisọdúnmọ̀ wípé ọ̀jọ̀gbọ́n àgbà kan tó tún jẹ́ olùkọ́ àgbà ní ilé ẹ̀kọ́ gíga èyí tí wọ́n pè ní University of Nigeria Nsukka UNN tó wà ní ìpínlẹ̀ Enugu ìyún ọ̀jọ̀gbọ́n Ogoejiofor Ujam ó ní ó ti ṣe bẹ́ẹ̀ já àjàbọ́ báyìí kúrò ní àkàtà àwọn ajínigbé ọ̀hún lẹ́ni tí wọ́n jí gbé ní òpópónà Oguogo Okpi òpópónà Nsukka ní ìpínlẹ̀ Enugu náà gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu Daniel Ondukwe tó ṣe ó ní lẹ́yìn tí àwọn ṣe ìkọlù sí àwọn ajínigbé náà lásìkò tí wọ́n tó fẹ́ ṣe ìjínigbé míì ní òpópónà Nsukka ìbákan náà ó ní àwọn ṣe ìkọlù sí wọn nínú èyí tí wọ́n ti lọ yabò wọ́n tí wọ́n sì fi ara gbọ̀gbẹ́ lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn tí wọ́n jọ rọ̀ ojú ìbọn fúnra wọn ó tẹ̀síwájú wípé lẹ́yìn tí ọwọ́ ìyà tó dùn àwọn ajínigbé yìí dáadáa làwọn ni wọ́n bá bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n sì júbà ìwòrò nínú ìtàwọn ti gba oríṣiríṣi nǹkan ìjà olóró bíi ìbọn AK-47 ọta ìbọn lóríṣiríṣi àti àwọn ohun ìjà olóró míì lásìkò yìí gan ló sọ dímọ̀ wípé ẹni tí ó jẹ́ ọ̀jọ̀gbọ́n àgbà náà ó sì bẹ́ẹ̀ já àjàbọ́ kúrò ní àkàtà àwọn ajínigbé ọ̀hún.
bẹ́ẹ̀ ló tún tẹ̀síwájú wípé gbogbo àwọn ènìyàn èyí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kúrò ní àkàtà àwọn ajínigbé yìí látàrí wípé wọ́n tún gbèrò láti ṣe iṣẹ́ burúkú wọn èyí tí wọ́n gbìyànjú rẹ̀ ní ọjọ́ ajé Monday tá a lò sẹ́yìn yìí nínú ètò tí ní ọwọ́ pálábá wọn ó ṣẹ́gi tí gbogbo wọn sì júbà ìwòrò tó sì sọ dímọ̀ wípé àwọn ń tẹ̀síwájú láti ṣe àwárí àwọn ènìyàn náà pẹ̀lú wọn ṣe gbé ọta ìbọn wọ inú igbó sálọ. Ọwọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ti ṣe bẹ́ẹ̀ tẹ ọmọ 20 ọdún tó ṣe bẹ́ẹ̀ pa ìyá ẹni ọdún 75 nítorí ẹgbẹ̀rún 3 náírà ní ìlú Ọ̀wọ̀ ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí ikọ̀ àmọ̀tẹ́kùn látẹnu ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ikọ̀ náà ní ìpínlẹ̀ Ondo Akọgun Adétúnjì tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní ọwọ́ bá ọmọ 20 ọdún kan èyí tí orúkọ rẹ̀ jẹ́ Friday Akínmádé lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ jan pọ́npọ́lù ìyá ẹni ọdún 75 65 years tó jàn mọ́ láyà lórí ẹ̀sùn wípé ó ní ìyá náà ló jí owó tó tó ẹgbẹ̀rún 3 òun tó jí mú sá lọ ní ìlú ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí akọgun náà ṣe, ó ní lásìkò tí àwọn ń ṣe ìtọpinpin àti ṣíṣe àwárí àwọn oníṣẹ́ burúkú ọ̀hún tí wọ́n ti jingiri káàkiri ìpínlẹ̀ Ondo, ó ní ọwọ́ bá Friday Akínmádé yìí kìí sì sọ nìkan. Ó ní ọ̀daràn tí àwọn fi ọwọ́ bá ní ọjọ́ náà lọ́hùn-ún gẹ́gẹ́ bí ó tún ṣe tẹ̀síwájú. Ó ní ọmọ ọdún 21 kan ó ní ọwọ́ tún bà lẹ́ni tí ó ń gbèrò láti ṣe ikú pa àwọn ènìyàn ní ìlú Ọ̀wọ̀ náà. Bákan náà ó tún tẹ̀síwájú wípé ọmọ 20 ọdún míì ó ní ọwọ́ bà lẹ́ni tó jí ọ̀kadà tuntun gbé ní ìpínlẹ̀ Ondo ọ̀hún nínú ètò ti sọdúnmọ̀ wípé lásìkò tí ìyàn àti àìsí oúnjẹ lóde yìí tó pọ̀ jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà níṣe ni àwọn ìwà burúkú àti ìwà láabi ló ti jingiri láwùjọ àwọn ọ̀dọ́ báyìí. Ó ní gbogbo àwọn tí ọwọ́ tẹ̀ lásìkò tí àwọn ń ṣe ìtọpinpin àwọn, ó ní ọjọ́ orí wọn kò tí ì ju ọmọ 20 ọdún sí ọmọ ọdún 25 lọ tó já sí wípé wọ́n ti jingiri nínú ìwà wàhálà àti ìpànìyàn. Ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n jẹ́ àkó ilé tí wọ́n máa ń fọ́ ilé onílé lásìkò tí onílé bá ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ibi iṣẹ́ òòjọ́ wọn lọ. Ó sì tẹ̀síwájú wípé pẹ̀lú akitiyan àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo àwọn kò ní fi ọwọ́ rẹ̀ mú ètò ààbò ìpínlẹ̀ náà torí ó dá wọn lójú gbangba wípé àlàáfíà yóò tún máa tẹ̀síwájú tí ó sì máa jọba káàkiri kọ̀rọ̀kọ̀ndù ìpínlẹ̀ Ondo ni. Ó sì ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn ènìyàn yìí láti ṣe ìwádìí wọn. Ó sì ń lọ síwájú báyìí lẹ́yìn tí àwọn bá sì ti ṣe gbogbo ìwádìí tán àwọn yóò fà wọ́n lé àwọn agbófinró ìpínlẹ̀ Ondo lọ́wọ́. A ti gbé ẹjọ́ Igboho lọ sí ilé ẹjọ́ lóòótọ́ ṣùgbọ́n a kò rí adájọ́ ní ilé ẹjọ́ o. Agbẹjọ́rò fún Ìbà Gani Adams òun ló sọ èyí di mímọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí kì í ti ń ṣe tuntun mọ́ báyìí pẹ̀lú bí ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams àti ẹni tó jẹ́ ajìjàǹgbara fún ọmọ káàrọ̀ òjìrè Adéyẹmọ Sunday tí ọ̀pọ̀ mọ̀ sí Igboho ṣá ní àárín àwọn méjèèjì ní èdè àìyedè kan ló ti ń já ìrìnà láti bí oṣù mélòó kan sẹ́yìn nínú èyí tí wọ́n tó ti gbé pẹ́rẹ́gì ìjà náà kaná pẹ̀lú bí Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá bó ti ṣe bẹ́ẹ̀ gbé ẹjọ́ míì dìde sí Sunday Igboho pẹ̀lú bó ṣe fi ẹ̀sùn kan wípé ó bà ìjọmọlúàbí òun jẹ́ pẹ̀lú bó ṣe ń tọwọ́ bọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tóun àti ẹnìkan jọ ní lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní bí ẹ̀ bá sì gbàgbé níbi oṣù kẹrin inú ọdún tá a wà yìí. Ó ní ọ̀rọ̀ náà já rìnrìn nílò èyí tí wọ́n ti ń ju fọ́nrán kan jáde lórí ìkànnì WhatsApp níbi tí Ìbà Gani Adams àti ẹnìkan tó fi ilẹ̀ Amẹ́ríkà ṣe àtìpó níbi tí wọ́n ti jọ ní ìtàkùrọ̀sọ pẹ̀lú bí wọ́n ṣe ń sọ̀rọ̀ tí Ìbà Gani Adams nínú ohun tí wọ́n ká sílẹ̀ náà tó sì ń sọ wípé ó ní ìfura mọ̀ wípé nínú àwọn tó ṣe ìkọlù sí ẹni tó jẹ́ adájọ́ àgbà tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà ìyún Bọ́lá Ìgè tí wọ́n ṣe ìkọlù tí wọ́n gba ẹ̀mí olóògbé ọ̀hún ó ṣeéṣe kí ọmọ Adéyẹmọ kó wà nínú àwọn ènìyàn náà nínú èyí tí ọmọ Adéyẹmọ náà ti gbé ìgbésẹ̀ wípé ìbanilórúkọjẹ́ ní eléyìí tí wọ́n sì gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ kó tó di wípé awuyewuye ọ̀rọ̀ náà ó tún padà lọ sílẹ̀. Ṣùgbọ́n báyìí níṣe ni Ìbà Gani Adams náà tó ti gbé ẹjọ́ náà dìde wípé olóyè ọmọ Adéyẹmọ Igboho ṣá ó ń tọwọ́ bọ
ní tó já sí wípé ìkọ̀kọ̀ òun ni tí kò sì lẹ́tọ̀ọ́ àti ààyè fún un ní abẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà títí ọdún 1999 èyí ló sì wá fà á tán fi gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Ìbàdàn ìyún ní Ring Road tán sì sọ di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ agbẹjọ́rò Ìbà Gani Adams lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ilé ẹjọ́ ọ̀hún ó ní lóòótọ́ àti lódodo òun láti palẹ̀ páálí wa mọ́ báyìí tá a sì ti gbé ẹjọ́ náà wá sí iwájú ilé ẹjọ́ gíga ní ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ó ní ṣùgbọ́n ní tó jẹ́ ìyàlẹ́nu àti tó bà àwọn lọ́kàn jẹ́ jùlọ ó ní pé àwọn kò rí adájọ́ tí ẹjọ́ náà tó wà ní iwájú rẹ̀ wọ́n sọ di mímọ̀ wípé adájọ́ ọ̀hún òun ló ti gba líìfù èyún ìsinmi ọlọ́dọọdún tí wọ́n máa ń gbà lẹ́nu iṣẹ́ ibi báyìí náà ni arákùnrin náà ló sọ ọ̀rọ̀ náà dé tí wọ́n ti pa ohun náà mọ́ lẹ́nu bóyá nítorí pé kí ó má bàa lè sọ̀rọ̀ jù látàrí bí ìgbẹ́jọ́ náà bí ó ṣe ń tẹ̀síwájú báyìí àmọ́ ṣá níṣe ni gbogbo àwọn tí wọ́n jẹ́ akọni àti ajìjàǹgbara tí wọ́n pè fún ìdásílẹ̀ Yorùbá ó ní wọ́n ti ń kọ ominú lórí ìgbésẹ̀ tí Ìbà Gani Adams tó gbé yìí wípé ṣe ń tútù kàn lásìkò yìí nìyí ni àbí kẹjí ká ṣera wa lọ́kàn ká ṣera wa lóṣùṣù ọwọ́ ká lè jà fitafita ká kúrò nínú oko ẹrú àwọn amúnisìn àwọn Fúlàní yìí ó ní kàkà bẹ́ẹ̀ ẹjọ́ ni Ìbà Gani Adams ló tún pe ọmọ ìyá rẹ̀ tí wọ́n jẹ́ ọmọ Odùduwà ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire ó ní ṣùgbọ́n o wọ́n sọ di mímọ̀ wípé ṣùgbọ́n o títí Elédùmarè òun náà ni yóò lékè pẹ̀lú bí ọmọ Adéyẹmọ bó ṣe ń jà fún òmìnira gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire ní àfikún ìròyìn náà a sì ti mú wá fún wa wípé Ìbà Gani Adams òun ló ti sọ di mímọ̀ wípé òun yóò gba owó tó jẹ́ bílíọ̀nù 5 náírà lọ́wọ́ olóyè ọmọ Adéyẹmọ ìyún Ìgbòho ṣá lórí owó ìtanràn kí ó tọwọ́ bọ ìkọ̀kọ̀ èyí tí kò bá òfin mu lórílẹ̀‐èdè Nàìjíríà. I'm the Apollo Arena Kakanfò of Yoruba land, and I'm a legal practitioner as well. I'm here to represent Ìbà Gani Adams, the 15th Arena Kakanfò. In a lawsuit issued by Chief Sunday Igboho, that is Sunday Adeyemo. So the case is about defamation of his character. That was what he alleged, that Ìbà Gani Adams maligned his character and credibility, and he said an action against Kakanfò in this very court, in court 11. So we have filed our responses to the process, and we have also filed a plenary objection challenging the jurisdiction of the court, that the court does not have a power to entertain the suit because the writ that was filed was defective and some other fundamental flaws. So we are challenging the court jurisdiction that the court cannot hear it. So we have filed a plenary objection, they have filed a counter affidavit, and we have equally filed our defense to the main suit. So we are here today to move that application. But unfortunately, we are reliably informed that the presiding judge happens to be the vacation judge. So she has commenced her annual leave. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí ti ìgbọ́yín òun náà ni àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì láti sọ pé ó kéde bàbá ẹni ọdún 84 gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá káàkiri ìpínlẹ̀ ọ̀hún. Àsọdùnmọ̀ pé ọ̀jọ̀gbọ́n ilé ìwé gíga ìpínlẹ̀ Enugu tí wọ́n jí gbé ó ti jàjàbọ́ kúrò lákàtà àwọn ajínigbé ọ̀hún lẹ́yìn tí àwọn agbófinró ṣe ìkọlù sáwọn ènìyàn náà. Ọwọ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ti tẹ ọmọ 20 ọdún èyí tó ṣe bẹ́ẹ̀ tó pa ìyá ẹni ọdún 75 látàrí ẹ̀sùn pé ó jẹ ẹgbẹ̀rún 3 òun ní ìpínlẹ̀ Ondo. A ní a ti gbé ẹjọ́ Igboho lọ sí ilé ẹjọ́ báyìí ṣùgbọ́n a kò rí adájọ́ ní ilé ẹjọ́. Ẹni tó jẹ́ agbẹjọ́rò Ìbà Gani Adams ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀. Títí dìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì ẹ bá fi kọ́mẹ̀ntì yín sábẹ́ ọ̀rọ̀ yìí léyìí tó bá kàn yín jù nínú àwọn ìròyìn tá a mú wá yìí. Bẹ́ẹ̀ ẹ má gbàgbé láti bá wa share rẹ̀ káàkiri. Orúkọ mi ò ní yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni.